létí ìrètí wọn kọ́ lọ́bẹ̀. Ìgbà tí wàhálà àtàwọn ọ̀dọ́ wa nígbò ó ṣẹlẹ̀ àjọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Kwara State gọ́ọ̀ abẹ́ oníṣòwò polisi yìí ni torí bàtà wọnú gbó yẹn tá à ń gbó yẹn bọ̀ àwọ̀ Kwara àwọ̀ Káyàmá àwọ̀ gbogbo owó dé ìgbẹ́tì yẹn bọ́ọ̀nì yẹn àwọ̀ bẹ̀. Ẹgbẹ́ àti kọjá ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa pé mo wá pé kọmíṣánná polisi fúnra mi àìdí ní kí n pè é mo wá pé síbi pé a ti ń wọnú ọ̀dọ́ yín o ẹnẹ láti bá wa bá àwọn ọlọ́pàá yín sọ̀rọ̀ àwọn ọlọ́pàá tí a yìí fún mi àwọn RRT àwọn náà dúró wọ̀nyí ọlọ́pàá ni wọ́n agbọ̀dọ̀ bàbá wa Inspector General of Police kì í sùn. Pàtàkì wọ́n IGP orí pé IGP wo yẹn èmi àwọn ọkùnrin lágbo kan orúkọ bàbá nígbàtà arúgbó débi báyìí àti wọnú olúbo mi bàbá ó pe IG máa pe Commissioner of Police yẹn pé àwọn ògbó ti débi báyìí fún mọ́tò pọ̀ dáadájú ọlọ́pàá tọmọ sẹ́ǹsẹ́ nìyẹn. The same thing director of SS tó sí àjà yìí èmi àwọn ọkùnrin lẹ́ni tàbí bá fẹ́ wọ́n lè dá mi lóhùn wọ́n fún wa support ọlọ́run ìjọba jẹ fún ọ lẹ́yìn. torí pé bàbá Tinubu fẹ́ràn wa àwọn tá à ń kóra ní Yorùbá bá fẹ́ràn Yorùbá tó bàbá Tinubu ẹ̀yà là ń sọ yìí ìran Yorùbá ẹ̀jẹ̀ kan náà ni wá ẹ̀jẹ̀ kan náà ni wá kò ẹ̀jẹ̀ kan ni wá wàláhì ìbọ̀bọ̀rọ̀bọ̀ra ẹ̀jẹ̀ kan náà ni wá tí ọlọ́ọ̀bá fẹ́ nìkan lágbára láti ṣe kankan tí yàrá ń jẹ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n kájọ ṣe pàpọ̀ ní. So now níwá tí mo wá bí lẹ́nìí mo rí pé àwọn ẹ̀ṣọ́ aláàbò sójà ọlọ́pàá wọ́n ti ṣiṣẹ́ dáadáa fìjìláńtè kọ̀mọ́dà fìjìláńtè yìí àti wà ó tójọ́ mẹ́ta èmi àti wọn máa ń sọ̀rọ̀ dáadáa ló tó di pé gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀ nígbà tí mo wá fẹ́ mọ kọ̀ ń bí mo kàn sí wọn wọ́n ní kí àbúrò mi àwọn ọmọdé wọn lọ kó kàn sí wọn òun mo ní kó kàn sí wọn pé mo ń bọ̀ mbẹ́ yìí níwá tí mo wá lẹ́nìí mo wá pé gbogbo ibi tí àwọn ìjọba wa ti ṣiṣẹ́ dé káwọn náà fọwọ́ fún wọn torí pé àwa fúnra wa la lè sáláàbò fúnra wa àwa ọmọ ìlú la lè fi ìjọba pé nǹkan kan báyìí ń ṣẹlẹ̀ nínú gbogbo wa nínú ìlú wa níbi báyìí gbogbo ètò yẹn la máa ṣàlàyé fúnra bá ti máa ṣe tí àlàáfíà ọdẹ wà pẹ̀lú ògo Ọlọ́run. Tàbá fọwọ́ ara a bá fi ọwọ́ sowọ́pọ̀ ètò ìjínigbé tí wọ́n ń jí wa gbé yẹn kó máa dókun pátápátá torí pé àwọn tí ń ṣajínigbé yẹn àwọn báńdíìtì yẹn kìí ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn ọ̀gá náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fi ń sọ̀ sí pẹ̀lú sẹ́yìn àwa fúnra wa la máa fi mú fúnlẹ̀ láàrin ara wa àmójútó ra wa fúnra wa ayẹra wa wò God bless my brother bóyá ló là ń pa yìí ok mo ti dé Kwara nísìn. mo lè mọ̀ wípé gbogbo wa ń sìn pátápátá láti wà yín nísìn. Gbogbo lájà rẹ ti ń dẹ́rù bàwọ́ rẹ bí. Èmi mọ̀ wípé gbogbo èmi ní bàbá àti bàbá ńlá àfẹ́lẹ́fẹ́lẹ́. Tí àwọn wá sí Kwara State tí àwọn adé bàbá ńlá ọlọ́ǹgá lè bínú. Bọ́ ẹrùkú yẹn ìgbà tí mo bọ̀ láti Kogi mo yà bẹ̀ bọ̀ á tuntun bẹ̀ dé ìyẹn akẹ̀yà ni eléyìí á dé bẹ́ẹ̀ á dé bàbá ńlá gbogbo bí tí gómìnà wà láti pátápátá tí ò sí sẹ́ni kan wà ní dé. Sá àtẹ̀kìtì á wọ̀ bẹ̀ torí pé ilẹ̀ bàbá wa níbẹ̀ ẹnìkan kò sì lè dẹ́rù bà wá bẹ̀ torí pé ìlú bàbá wa ní àdẹ̀fẹ́nusẹ́ tẹ́ ẹ bá ní àfẹnusẹ́ ni tàbá ti ń pọ̀ fún ògbó lè wà. ẹjọ́ àwọn tí wọ́n ń bẹ nùgbó àwọn bàbá wa ní kíní kan bẹ nùgbó wọ́n ló ń dúnmọ̀ òdùmọ̀ òun. kò sí ẹ̀ sí ìkẹtẹ́ nínú gbó kò sí ìkẹtẹ́ nínú gbó ìbẹ̀rù Ọlọ́run ba òun ní bẹnu gbó yẹn ṣùgbọ́n àwọn tó ń bẹnu gbó tó ń dẹ́rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù Ọlọ́run ba lọ́kàn òun náà ti ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ba tó ti wà lọ́kàn tiwa yẹn
àti wá jẹ́ kí wọ́n mọ fi kó aláyàjẹ but now àwa náà ṣe tán láti sọ fọ́lọ́run pé ìwọ Ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wá ń pa àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń ṣe yá máa pẹ̀lú wọn Ọlọ́run bá dojú wọn bólẹ̀ Ọlọ́run wa ní sọ̀kalẹ̀ wá dojú wọn bólẹ̀ àwa fúnra ara wa ní kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yìí lọ́kẹ̀ balẹ̀ o gbogbo wọn tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandit ní Kwara State bẹ́ẹ̀ kọ́ mọ́ sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá bá owó ẹ̀ níbi ètò bandit nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà ń bíbà yìí á bandit wọn náà ní o. Bàbá wa tí a fi ṣe olórí security wa Ìrú Ẹkùn security network Ìrú Ẹkùn Ìrú Ẹkùn Ìrú Ẹkùn ẹni tó bá mọ ìtumọ̀ Ifá Ìrú Ẹkùn kò ní dábàá kó fẹ́ bá wa jà torí pé Ifá Ìrú Ẹkùn ìlú tó bá ti dá Ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni owó máa ń wọ̀lú yẹn ni ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn àwọn bàbá mi dẹ̀ ní ajá ò ní dógò ẹkùn láéláé ó sèwù kan sèwù bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dógò ẹkùn tiwa èmi fẹ́ mọ̀ èmi ẹ̀ nígbàgbọ́ wípé gbogbo ẹni tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí Ìrú Ẹkùn ní Kwara State mo ti fi owó gbọ́yà fáwọn bàbá mi yìí pé ní dójú tì mí láéláé torí pé mo mọ̀ wípé ìkẹ́kọ̀ọ́ nílò egun kọ́mọ́ bọ̀ ọ̀nà yín láéláé ẹ bá ti ń lọ rí ẹ̀mọ̀ bọ̀ rí ni ìgbó ìkéjò lọ́nà èmi ò fọwọ́ sí pé kárí báńdíìtì tó pè bọ́ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o mi ò sí òkè mọ́. Anybody tó bá jẹ́ ẹ̀mọ́gbọ́ o sẹ́wọ̀n yìí pé wọ́n sọ yìí pé Sunday kò ń bọ̀ Kwara ọkọ̀ yà bá Fúlàní jà irọ́ ẹ mọ̀ sí mi gbọ́ o Fúlàní tó bá ń gbé lùlú ẹ̀ tó ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ̀ o ọmọ Nàìjíríà jọ ni wá o ọmọ ìjà ṣe bẹ́ẹ̀ o wọ́n sọ yìí pé mo jẹ́ ọmọ security Ìrú Ẹkùn ọmọ lọ bá Fúlàní tí ń ṣiṣẹ́ ẹ̀ lọ jẹ́jẹ́ jà o tó bá ṣe yẹn bọ́lọ́kọ̀ bá pè ọ́ ẹ̀ní dá sí o BDSS bá pè ọ́ ẹ̀ní dá sí o ṣùgbọ́n anybody tí ó bá gbé ìbọn lọ́wọ́ tá a bá pàdé ẹnu gbó ẹ̀bà. ohun tó bá ti lè mú ẹ gbé ìbọn wọnú ìlú wa wá tẹ̀lé ẹ̀sára ìlú wa tó kìí ṣe bìgìláńtẹ́ ní ìlú wa tẹ̀sí ọdẹ ìbílẹ̀ ní ìlú wa tí ẹsẹ̀ bí tọ́ wá gbẹ̀bọ̀ wọnú ìlú wa kírímìnà ni ọ́ àní gbàgbọ́ lọ́wọ́ ẹ a máa kílẹ̀ ẹ̀. òkú eléyìí mo dúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kẹ́sì mo dúpẹ́ lọ́wọ́ àwọn píjẹ̀ni wa pàápàá jùlọ olórí píjẹ̀ni wa ní ìpínlẹ̀ Kwara Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín ẹ̀mọ̀ mọ́ sí ni ẹ̀mọ̀ lọ ẹ̀mọ̀ bọ̀ ni ẹ̀ ní parí láéláé gbogbo àwọn ọmọdé bá ti ń kó lọ wọn mọ bọ̀láyọ̀ àwọn bá mi ní gbogbo ọmọ sákàrà bá kó lọ sínú epo òun ní máa ń kó bọ̀ ìdí ni wípé àkàrà ó jára ẹ̀ àkàrà jára ẹ̀ tí ẹ bá bu àkàrà sínú epo yóò mọ wá ọ̀nà láti wá ọgbà àwọn ọmọ rẹ̀ mọ́ra èyí tó bá kù ń bẹ̀ á fi ìwàkà àìwà bọ́ta ni ó ní pé yóò mọ ta òróró yẹn débi pé ẹ mọ yọ mí lẹ̀ sọ ọlọ́run ní káwọn ọmọ ogun ẹ lọ́wọ́ ẹ̀yìn ìjábọ̀ láéláé ìgbà tí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìgbẹ́nu àwọn ọmọ wa kan fún lásìlẹ̀ lórí ọ̀kadà ó lè ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi ìgbà tá à ń bọ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ tẹ́lẹ̀ kan wá pàdé mi. tàbá fọwọ́ ara a bá fi ọwọ́ sowọ́pọ̀ ètò ìjínigbé tí wọ́n jí wa gbé yẹn ó máa dópin pátápátá torí pé àwọn tí ń ṣajínigbé yẹn àwọn báńdíìtì yẹn kìí ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn ọ̀gá náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fi ń sọ̀ sí pẹ̀lú sẹ́yìn
àwa fúnra wa la máa fi mú pínlẹ̀ láàrin ara wa a mójútó ra wa fúnra wa a yẹra wa wò God bless my brother tí a bá yẹra wa wò tá a dúró tira wa ọkàn àwọn bàbá wa balẹ̀ ìgbà tí àwọn bàbá wa náà wà nípò tí àwa wà yìí kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ kan yẹ ká jẹ́ kó bàjẹ́ lórí wa kò yẹ ká ṣe bẹ́ẹ̀ báyìí ká fa àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni àwọn là ń dà wọn láàmú gbogbo bandit wọnú ìlú yẹn a lè kó ní wọn búra wa àwọn bandit yẹn ò fi sì gidi rárá mo fi ọlọ́tọ̀ lẹ́nu mi búra wọn ò ní dúró tábàjọ fọwọ́sowọ́pọ̀ tábàwọnú gbọ́tù wọn ò ní dúró wà kó kọ́lọ̀ búra sáré ìlú wa fúnra wa tí bandit ò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá ló là ń pa yìí ok mo ti dé Kwara nísìn. mo lè mọ̀ wípé gbogbo wa sì pátápátá wá sí wà yín nísìn. Òdùnlájà rẹ ti ń dẹ́rù bà wọ́n rẹ bí. èmi mọ̀ wípé gbogbo èmi ní baba àti baba ńlá àti baba ńlá. ẹ bá balẹ̀ ẹ dákun ọmọ ìyá pariwo tí a wá sí Kwara State tí àwọn adé baba ńlá ọlọ́ọ̀gá lè bínú. ẹrù kú yẹn ìgbà tí mo ń bọ̀ láti Kogi mo yà bẹ̀ bọ̀ á tuntun bẹ̀ dé ìyẹn akẹ̀yà ni eléyìí á dé bẹ̀ á dé baba ńlá gbogbo bí tí gómìnà wà á dé pátápátá yóò sí sẹ́yìn kan àyè dé Ọ̀dùnlájà. sá Adékìtì àwọ̀ bẹ̀ torí pé ilẹ̀ bàbá wa níbẹ̀ ẹnìkan kò sì lè dẹ́rù bà wá bẹ̀ torí pé ìlú bàbá wa ní àdẹ̀fẹ́nusẹ́ bẹ́ẹ̀ bá ní àfẹnusẹ́ ni tábà ti ń bọ̀ fún òun tó lè wà. ẹjọ́ àwọn tí wọ́n ń bẹ inú gbó àwọn bàbá wa ní kíní kan bẹ inú gbó wọ́n ló dún mọ̀ òun mọ̀ òun. àti ẹ̀sìn ìkankan nínú gbó kò sí ìkankan nínú gbó ìbẹ̀rù Ọlọ́run ba òun ní bẹnu gbó yẹn ṣùgbọ́n àwọn tó ń bẹnu gbó tó ń dẹ́rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù Ọlọ́run ba lọ́kàn òun náà ṣe ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ba tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ fi kó wa láyà jẹ but now àwa náà ṣe tán láti sọ fọlọ́n pé Ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wá ń pa àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń sin àmà àmà pẹ̀lú wọn Ọlọ́run bá àdókú wọn bọ́lẹ̀ Ọlọ́run wa ní sọ̀kalẹ̀ wá dókú wọn bọ́lẹ̀ àwa fúnra ara wa ní kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yìí lọ́kẹ̀ balẹ̀ o gbogbo wọn tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandit ní Kwara State bóyá kọ́ mọ́ sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá gba owó ẹ̀ níbi ètò bandit nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà bíbá yìí á bandit wọn náà ní o. kí ọlọ́wọ́ bá kó rẹ̀ wá lọ́wọ́ bàbá tó ní wá kó rẹ̀ wá lọ́wọ́ bàbá wa tí a fi ṣe olórí security wa Ìlú Ẹkùn security network Ìlú Ẹkùn Ìlú Ẹkùn Ìlú Ẹkùn. ẹni tó bá mọ ìtumọ̀ Ifá Ìlú Ẹkùn ilé bá kó fẹ́ bá wa jà torí pé Ifá Ìlú Ẹkùn ìlú tó bá ti dá Ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni owó máa ń wọ̀lú yẹn ni ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn àwọn bàbá mi dẹ̀ ní ajá ò ní dókò ẹkùn láéláé ó ṣe wọ́n bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dókò ẹkùn tiwa èmi fẹ́ mọ̀ èmi ẹ̀ nígbàgbọ́ wípé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí Ìlú Ẹkùn ní Kwara State mo ti fi ọwọ́ gbáyà fáwọn bàbá mi yìí pé ẹ̀ ní dójú tì mí láéláé torí pé mo mọ̀ yìí pé ìkẹ́kọ̀ọ́ ò ní lo ogun kọ́mọ́ bọ̀ ọ̀nà yín láéláé ẹ bá ti ń lọ ní ẹ̀mọ̀ bọ̀ ọ́dẹ ni ìfẹ́ ìkẹ́jọ lọ́nà èmi ò fọwọ́ sí pé kárí bandit tó gbébọn lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o mi ò sí lókè rẹ̀.
sọ pé Sunday kò ń bọ̀ Kwara ọ̀gá bá Fúlàní jà irọ́ ẹ má sì mí gbọ́ Fúlàní tó bá ń gbérù ìlú ẹ̀ tó ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ o ọmọ Nàìjíríà jọ ni wá o ọmọ ìjà sí bẹ́ẹ̀ o wọ́n sọ pé mo jẹ́ ọmọ security rẹ̀kùn ọmọlọ́ba Fúlàní ti ṣiṣẹ́ ẹ̀ lọ jẹ́jẹ́jà o tó bá ṣe yẹn bọ́lọ́pàá bá pè ọ́ kì í ní dá sí o BDSS bá pè ọ́ kì í ní dá sí o ṣùgbọ́n anybody tí ó bá gbé ìbọn lọ́wọ́ tá a bá pàdé ẹnu gbó àgbà. Wọnú ìlú wa wá tẹ̀lé ẹ̀sára ìlú wa tó kìí ṣe bí gíláńtẹ́ ìlú wa tẹ̀sí ọdẹ ìbílẹ̀ ìlú wa tí ẹsẹ̀ bí tọ́ wá gbẹ̀mọ̀ wọnú ìlú wa kírímìnà ni ọ́ àní gbàgbọ́ lọ́wọ́ ẹ̀ a máa kílíà ẹ̀ ni. Òkú ni eléyìí mo dúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ àwọn fíjẹ̀ ni wa pàápàá jùlọ olórí fíjẹ̀ ni wa ní ìpínlẹ̀ Kwara Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín ẹ̀mú mọ́ sí ni ẹ̀mú lọ rẹ̀ mọ̀ bọ̀ ni ẹ̀mí parẹ́ láéláé gbogbo àwọn ọmọ tẹ́ bá ti ń kó lọ wọ́n mọ̀ bọ̀ láyọ̀ àṣẹ bàbá mi ní gbogbo ọmọ sákàrà bá kó lọ sínú epo òun ni wọ́n kó bọ̀ ìdí ni wípé àkàrà ó jára ẹ̀ àkàrà jára ẹ̀ tí ẹ bá bu àkàrà sínú epo yóò mọ̀ wá láti wá gbogbo àwọn ọmọ rẹ̀ mọ́ra èyí tó bá kù ń bẹ̀ á fi ìwàkà àìwà bọ́ta ni torí pé yọmọ ta sí yọmọ ta òróró yẹn débi pé ẹmọ yọmí lẹ sọ Ọlọ́run ló jẹ káwọn ọmọ kó mọ yẹn lọ́wọ́ ẹni jábọ láéláé ìgbà tí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìkànnì àwọn ọmọ wa kan fún lásìdẹ̀ẹ́ lórí ọ̀kadà ó lè ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi ìgbà tá à ń bọ̀ tẹ́ni àwọn ọmọ tẹ́ni kí wọ́n pàdé mi ọlọ́kadà kan náà àwọn ọmọ yẹn ó ṣubú lulẹ̀ ó lè ṣe léṣe gan ó pọ̀ gan mo fẹ́ kẹ́ bá mi mójútó kẹ́ bá mi ṣiṣẹ́ lé lórí dákun bàbá Ọlọ́run ìjọba jẹ fún yín. Red Lion ṣẹlẹsẹ gan ni o. Red Lion mi gbọmọ yẹn. Ó ṣẹlẹsẹ gan ni ọ̀nà àkókò ṣẹlẹsẹ gan pàápàá. Tọrọ kàdà yẹn ó gbé ṣubú onímọ́tò gan orí ẹsẹ̀ lọ. Owó pọ̀ gan Ọlọ́run ìjọba bàjẹ́ fún yín. Mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ yẹn bàbá mi yẹn màmá mi. Ẹ má bínú wípé mo pẹ́ débi báyìí. Ṣé mo pé Ìbàdàn ni mo ti gbéra? Bàbá rẹ̀ ń bọ̀ lójú ọ̀nà yẹn ò wá òkè dáadáa. Kọ́lọ̀ ọba tó la ẹ̀kọ́ máa fi agbára bàbá Tinubu ká gbogbo ojú ọ̀nà yẹn wọ́n ṣe ń ṣe bọ̀ díẹ̀díẹ̀ yẹn tí ẹ bá wo gbogbo ọ̀nà tí bàbá Tinubu ń ṣe ń ṣe wọ́n kásìtì irin sójú títì ni wọ́n wá da kankireti le Ọlọ́run ọba tó ní wọn yóò bá mi kankireti gbogbo àwọn ọ̀tá wọn pátápátá ìwádìí àwọn ọ̀tọ́ lọ́jọ́ ìní gbogbo ẹni tí ọba dẹ̀ fẹ́ jọyìn ìwé ẹkùn security network voluntary ni wà gbowó ṣùgbọ́n ìjọba fi ń dá mi lójú pé yóò jà sówó yóò sì já sọ́lá wọ́n fún wa ní mọ́tò wọ́n fún wa ní gbogbo nǹkan tí a mọ̀ lò. Gómìnà Kwara mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ló pàṣẹ ẹ̀rù ẹkùn fún wa àdáṣe gómìnà mọ̀ bẹ́ẹ̀. Kọmíṣánná pólísì mọ̀ yìí pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu ló fún wa ní ìrù ẹkùn láti fi ṣe security fáwọn fámìlì wa. Ṣùgbọ́n gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ni o. Tẹ bá rí nǹkan bàbá wa tẹjọ́ lórí wa ń bí bàbá onígbìn bàbá òkè onígbìn èyí tí ẹ bá rí pé agbára yóò ká ẹ pọ ọlọ́pàá sí ni o tí ẹ bá fura sí bandit kan tẹrù pé eléyìí ìrìn ẹsẹ̀ rẹ̀ mọ́ tẹ́ ẹ bá bọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá nǹkan ìjà lọ́wọ́ ẹ mú fọlọ́pàá ṣé nǹkan tí mo sọ yé dáadáa bàbá ẹ mú fọlọ́pàá ni o ẹ mọ́ ṣèdájọ́ ẹ̀ fúnra yín ṣùgbọ́n ìtẹ́ bá ti bá bọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ mọ́ waste time bàbá wa òkè onígbìn àwọn ní GOC wa àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo ìwé ẹkùn wa ní Kwara State ní báyìí bàbá ẹgbẹ́ káwọn yẹn máa nípa pàdé fún bàbá pàdé fún bàbá pàdé fún bàbá so bàbá tí wọ́n máa rìnrìn yẹn sè bàbá ló máa lídìí wa lọ sí gbogbo àwọn ìlú yìí ní one by one láti lè lọ mọ àwọn tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ gbogbo ìlú tá a máa dé gbogbo ibi tí àwọn bá dé yẹn sọ sẹ́yìn bàbá máa lídìí wa ìmúlẹ̀ máa fà á wá àgbà tó fi
ìlú yẹn ní one by one látẹ̀lé abẹ́ láti sí báyìí. báyìí àwọn àmì oníṣẹ́ ti bẹ̀rẹ̀. onírúurú ìdílé àbámọ́ rí àtẹ̀bí jòkólé ọ̀fẹ́ yìí owó ti sáyé ga gidi lọ onímọ̀ ní fún abẹni tó fẹ́ àǹfààní ẹ̀yà ilé ẹ̀ka kan mi lọ́rọ̀ ọba Yorùbá ni. lọ́nà àtijọ́ wa lọ́run náà ẹ̀jẹ̀ kọ́ yálé bàbá mi. That's all? What's that one? Dosa, oh anak yang baru siapa? Ali. Ali.
ṣé yẹn wá náà ni. wọ́n ń jáde yẹn wá gẹ́gẹ́. aláì ti lọ ṣé sọ́ni ó ti lọ lókàn lókàn wa aláì ti lọ wá sí ìjẹ́.
Igbo! 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 Share the live, share the live, share the live. Igbo shall pass it. Igbo wà lóde o. Igbo wà lóde o. Ẹni tó dùn máa kó forí lálẹ̀. Igbo wà lóde o. 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 Ẹni tó dùn máa kó forí lálẹ̀. Igbo wà lóde o. Igbo wà lóde o. Kó forí lálẹ̀. Ẹgbọ́gbọ́ bòròró, ẹgbọ́gbọ́ tí kò bá dé, Ìgbò wà lúlé o, ẹni tó dùn máa kó borí lálẹ̀. Ìgbò wà lúlé o, Ìgbò wà lúlé o, ẹni tó dùn máa kó borí lálẹ̀. Ìgbò wà lúlé o, Ìgbò wà lúlé o, ẹni tó dùn máa kó borí lálẹ̀. Ìgbò wà lúlé o, Ìgbò wà lúlé o, Ìgbò wà lúlé o, kó forí lálẹ̀. Ìgbò wà lúlé o, Ìgbò wà lúlé o. Ìgbò wà lóde o, ẹni tó dùn máa kó forí la. Ìgbò wà lóde o. Àwọn èrè náà bí lẹ́kẹ̀lá, ó lè dúró bẹ̀ ní sùn. Owó ẹjọ́ ẹ̀wẹ̀. Ọlọ́run kọ ọ̀rọ̀ ìyá láyé ayé. Ẹ tó ilé wọn náà nù. Igbó nílé ìwéré. Ní wọ́n tanra wọn, débi tí wọ́n wà ní. Bí ti wọ́n kọ́ ọ̀ma. Owó oúnjẹ táwọn ń tọ́ àwọn dúró torí wa kẹ̀. Àwọn yìí wọ́n dúró torí nǹkan kan torí owó ni. Igbó ni o. Igbo!
BBC Yorùbá a wà nínú Kẹmà nílọrin ìpínlẹ̀ Kwara níbi tí olóyè Sunday Igboho ti ń ṣàfilọ́lẹ̀ ìkọ́lé tó ààbò ìrù ẹkùn ní ìpínlẹ̀ Kwara. BBC Yorùbá. Yes, sir. Let me see.
hello. Àwọn ìgbàlá fẹ́ níbí báyìí.
Àwọn ìjẹ́ ìdè wá gẹ́gẹ́ aláì ti lọ ṣé sọ́ni ó ti lọ lókàn lókàn ara aláì ti lọ wá bí i Share the live, share the live, share the live. We go shall post it. Igbo! Live on the right.
Ìgbòho wà lúdé o. Ìgbòho wà lúdé o. Ẹni tó dùn máa kó forí lálẹ̀. Ìgbòho wà lúdé o. 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 Ẹni tó dùn máa kó forí lálẹ̀. Ìgbòho wà lúdé o. Ìgbòho wà lúdé o. Kó forí lálẹ̀. Ẹ̀kọ́kọ́ bòròró. Ẹ̀kọ́kọ́ ti gbọ́ pàdé. Ìgbòho wà lúdé o. Ẹni tó dùn máa kó forí lálẹ̀. Ìgbòho wà lúdé o. Ìgbòho wà lúdé o. Ẹni tó dùn máa kó forí lálẹ̀. Ìgbòho wà lúdé o. Ìgbòho wà lúdé o. Ẹni tó dùn máa kó forí lálẹ̀. Ìgbòho wà lúdé o. Ìgbòho wà lúdé o. Ìgbòho wà lúdé o. Kó forí lálẹ̀. Ìgbòho wà lúdé o. Ìgbòho wà lúdé o. Ìgbòho wà lúdé o. Ẹni tó dùn máa kó forí lálẹ̀. Ìgbòho wà lúdé o. Ìgbòho wà lúdé o. Àwọn èrè náà mílẹ̀ kẹlà. Ó ṣe dúró bẹ́ẹ̀ sí sùgbọ́ owó ẹjọ́ ẹ̀wẹ̀. Ọlọ́run kọ ọ̀rọ̀ ìyá láyé ayé. Tó ilé wọn náà nù. Igbó nílé ìwéré. Ìjọ ń tanra wọn. Débi ti ọwá ni. Bí ti wọ́n kọ́ ọ̀má. Owó oúnjẹ táwọn kọ́. Àwọn dúró torí wa kẹ̀. Àwọn ìwọ̀n dúró torí nǹkan náà torí owó ni. Igbó ni o. Igbo!
nílà Ìgbòho wọ̀lúdé o Ìgbòho wọ̀lúdé o ẹni tí ó dùn máa kó forí sọlẹ̀ Ìgbòho wọ̀lúdé o Ìgbòho wọ̀lúdé o ẹni tí ó dùn máa kó forí sọlẹ̀ Ìgbòho wọ̀lúdé o Ìgbòho wọ̀lúdé o ẹni tí ó dùn máa kó forí sọlẹ̀ Ìgbòho wọ̀lúdé o Ìgbòho wọ̀lúdé o ẹni ọ̀sà ọ̀sà ọ̀sà. Ọ̀dọ́bí lọ́jọ́ lọ́wọ́. Ọ̀dọ́bí lọ́jọ́ lọ́wọ́. Ọ̀dọ́bí lọ́jọ́ lọ́wọ́. Ọ̀dọ́bí lọ́jọ́ lọ́wọ́. Ọ̀dọ́. Ìgbòho wà nílé o. Ìgbòho wà nílé o. Ẹni tó ń wá kọ́mọ onísọ̀lẹ̀. Ìgbòho wà nílé o. Jẹ́ ọmọ sinmi díẹ̀ díẹ̀ ní ọ̀fà gáràjì. Ọmọ gáràjì ní òkú. Live and direct. Igboho's and Kwara State. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tí ó dùn máa kó forí sọlẹ̀. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tí ó dùn máa kó forí sọlẹ̀. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tí ó dùn máa kó forí sọlẹ̀. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tí ó dùn máa kó forí sọlẹ̀. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tí ó dùn máa kó forí sọlẹ̀. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tí ó dùn máa kó forí. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tí ó dùn máa kó forí. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tí ó dùn máa kó forí. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tí ó dùn. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tó. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tó dùn máa kó forí. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tó dùn máa kó forí sọlẹ̀. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tó dùn máa kó forí sọ. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tó dùn máa kó forí. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tó dùn máa kó forí. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tó dùn máa kó forí. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tó dùn máa kó forí. Ìgbòho wọ̀lúdé o. Igbo! 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 Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tó dùn máa kó forí. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Kó forí sọ. Ìgbòho wọ̀lúdé o. Igbo sa. Ẹni tó dùn máa kó forí. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tó dùn máa kó forí. Download. Igbo! 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 Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tó dùn máa kó forí sọlẹ̀. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ẹni tó dùn máa kó forí sọlẹ̀. Ìgbòho wọ̀lúdé o. Ìgbòho wọ̀lúdé o. Ṣé kò àwa yìí gbọ́? Ṣé kò lọ sí wàhálì? Ọ̀rọ̀ tó ń lè kó ni.
mo rí wípé Ìgbòho wà lóde o. Ẹni tó dùn má kó borí sọ̀lẹ̀. Ìgbòho wà lóde o. Ìgbòho wà lóde o. Ẹni tó dùn má kó borí sọ̀lẹ̀. Ìgbòho wà lóde o. Ìgbòho wà lóde o. Ẹni tó dùn má kó borí sọ̀lẹ̀. Ìgbòho wà lóde o. Ìgbòho wà lóde o. Ẹni tó dùn má kó borí sọ̀lẹ̀. Ìgbòho wà lóde o. Ìgbòho wà lóde o. Ẹni tó dùn má kó borí sọ̀lẹ̀. Ìgbòho wà lóde o. Ìgbòho wà lóde o. Ìgbòho wà lóde o. Ẹni tó dùn má kó borí sọ̀lẹ̀. Ẹni tó dùn mọ́ kókó pín. Ìgbòho! 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 One way, one way. One way, one way. One way, direct. One way, direct. One way, direct. One way, direct. Entry, oya. Enter. Ọjà tó wá lọ́wọ́ bá pọ̀. Ìgbòho ti jẹ́ Ìgbòho wà nílé o. Àdìjọ́dù máa ń kọ́kọ́ orí sọ̀lẹ̀. Ìgbòho wà nílé o. Ìgbòho wà nílé o. Àdìjọ́dù máa ń kọ́kọ́ orí sọ̀lẹ̀. Ìgbòho. 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 Ìgbòho.